ẹ̀yin olólùfẹ́ wa ẹ fi ara balẹ̀ kẹ́ wo bí Ẹniọlá Àjàó àti Ọdún Adékọ́lá bí wọ́n ṣe ń jáde lọ lónìí Sunday. Ẹ farabalẹ̀ kẹ́ wò ó dáadáa. Ó sí ìgbà kan tí àwọn èèyàn sọ pé Ẹniọlá Àjàó àti Ọdúnladé Adékọ́lá tó jẹ́ ọ̀gá rẹ̀, wọ́n ní àwọn méjèèjì pé wọ́n ń fẹ́ra wọn o. Ìjẹ́ ẹ gbọ́ níùsì ọ̀hún nígbà náà? Ìjẹ́ ẹ gbọ́? Nǹkan tí ẹ bá rò nínú fídíò tí ẹ ń wò yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ire o, ó dìgbà kan náà. Ẹ farabalẹ̀ kẹ́ wò ó tán.